Yorùbá Gidi TV. Ẹ̀wọ̀n ọmọdé ṣé wọ́n lọ sílé ẹjọ́ rárá ni. No, rárá o adájọ́ sọ pé kí n kọ́kọ́ mú mi lọ sí ẹ̀wọ̀n ọmọdé tí n bá ti wá dàgbà tó ti tó bí 18 ọmọ máa ọdún mú mi méjìdínlógún. lọ sí ilé adájọ́. Ìyẹn ilé ẹjọ́. Ilé ẹjọ́ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ dá ẹjọ́ yẹn gangan. Yorùbá Gidi TV. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń tún rí tuntun lónìí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ ń wò kọ́mọdé lẹ̀ ń wò kò tí ì yé yín yóò yé yín dáadáa láìpẹ́ ìkànnì Yorùbá Gidi TV lẹ̀ ń wò Ọlákúnlé Fásùgbà ló kọ mi bá ń dákọ ẹ fáwọn èèyàn. Orúkọ mi ni Àrẹ̀mú Amto Husna. Àrẹ̀mú àbí Àrẹ̀mọ. Àrẹ̀mú Amto Husna. Amto Husna ó yá kí ló máa ń ṣe jù nínú fíìmù. Bí ọmọ máa ń ṣe. Ọmọ ló máa ń ṣe. Bẹ́ẹ̀ni. Ó máa ń ṣe fíìmù bó ṣe wà yìí. Bẹ́ẹ̀ni máa ń ṣe. Irú fíìmù wo jáwọn èèyàn mọ̀. Mo ti ṣe exchange self-inflicted. I've caused it. You didn't cost anything, my daughter. You didn't cost anything, and you say, "Don't my daddy, okay?" Omo, maybe nǹkan kan upset daddy l'office. Omo, you know he's your dad, and he loves you so much. Do you know that? No, he did not love me. Ọmọ ọ̀jẹ̀. Ọmọ ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe nú ọmọ ọ̀jẹ̀? Mo ṣe ọmọ eégún. Ọmọ eléégún. Ọmọ alágbára. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ ìyá mi ò ṣòro mọ̀nẹ́fìà àbí ṣé Yorùbá ni wọ́n ṣe ń bẹ̀ ni àbí Ìgbò ni wọ́n ṣe. Yorùbá ni èdè Yorùbá lè fi ṣe fíìmù náà. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n fúnra ẹ ti gbé fíìmù kankan jáde rárá? Bẹ́ẹ̀ni mo ti gbé jáde. Kí lorúkọ kí ni àkọlé fíìmù ọ̀hún? Juvenile lorúkọ ẹ̀ tó túmọ̀ sí pé ẹ̀wọ̀n ọmọdé. Yes, Your Lordship. It is clear from all the plethora of evidence that have been given by my learned friend here against the accused person that such arguments cannot hold water. Your Lordship, it is very clear that you cannot put something on nothing and expect it to stand. It must surely collapse. However, Your Lordship, assuming without conceding that truly she has committed the offense, assuming, let us just assume that the accused is guilty as argued. Let's assume. The law has stated clearly there's a difference between the age of commission and age of conviction. The accused person here is a minor and still protected under the law. And this court is a court of law and a court that abides by the principles of justice, equity, and fairness. Your Lordship, it has been argued, and I so submit, that the accused person has not committed any offense before this honorable court, and as such, she should be set free. She should be allowed to go home. The arguments of my learned friend should be discarded like a set of piece of paper and be thrown out of this court. I hereby submit. I hereby direct that the child should be taken to the. Ẹ̀wọ̀n ọmọdé. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ nínú fíìmù yẹn? Ẹ̀kọ́ wo ló wà ńbẹ̀? Ẹ̀kọ́ yẹn kọ́ wa pé kò sí ẹnikẹ́ni tó kọjá orí òfin. Bí òfin ò kọjá ẹnikẹ́ni. Dáì pé kò sí ẹni tí òfin ò lè mú. Pé mo wá ga jù òfin lọ tàbí mo kéré jù òfin lọ kò sí nǹkan tó jọ nítumẹ̀. Kí ló ṣe nínú fíìmù náà? Mo rí pé mo fi pẹ́ńsù gún ọmọ kékeré kan tó jí bisikíìtì mi gbà. So òun ni mo á fi pẹ́ńsù gún ní àyà ọmọ yẹn wá dákú. Wọ́n wá mú mi lọ sí juvenile home tá a mọ̀ sí ẹ̀wọ̀n ọmọdé. Ẹ̀wọ̀n ọmọdé ṣé wọ́n lọ sílé ẹjọ́ rárá ni. No, rárá o adájọ́ sọ pé kí n kọ́kọ́ mú mi lọ sí ẹ̀wọ̀n ọmọdé tí n bá ti wá dàgbà tó ti tó bí 18 ọmọ ọdún méjìdínlógún. Wọ́n máa mú mi lọ sí ilé adájọ́.
okay ìyẹn ilé ẹjọ́. ilé ẹjọ́ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ dá ẹjọ́ yẹn gangan. I hereby direct that the child should be taken. inú fíìmù ni o kò dẹ́ ní ṣẹlẹ̀ sí mi láéláé. àmín. torí pé ọmọ jẹ́jẹ́ lèmi èmi máa ń lọ ní tèmi ni o. òyì báyàn jà bẹ́ẹ̀ni. ọmọ jẹ́jẹ́ abiwà àgbà níkùn. ọmọ fi ṣàkà gẹ́gẹ́gẹ́gẹ́ ọmọ fi ṣàkà gẹ́gẹ́ èmi lóye èmi lóye. ọmọ jẹ́jẹ́ abiwà tútù ó yá màá fẹ́ kó wá háàtì fún mi báyìí yá háàtì fún mi kárí bó o ṣe ṣe nínú fíìmù bó o ṣe máa ń ṣe nínú fíìmù kí ló máa sábà fẹ́ràn láti ṣe nínú fíìmù. kí máa búyàn ni. ṣé wàá fẹ́ bú mi ní báyìí ṣé wàá fẹ́ ó yá bú mi yá bú mi yá búra wa. o lè sọ pé olérí tẹ̀bí sí tọ́kadà. ìwọ náà eléjì ká gògó bí akúnlẹ̀gbẹ̀gbà. mo lè ti sọ pé onímú gogoro bí bàtà ṣẹ́wó. orí ẹ pẹ́tẹ́ kí bí ìgbàkú àbárí. mo tún lè sọ pé olójú 15 gbẹ inú ìgbín. ojú ẹrù gòdò bí ó pa mí láyò ó pa mí láyò àrẹ̀mú pa mí láyò. ìgbà wo ló bẹ̀rẹ̀ pé à ń ṣe tíátà. a ti tó ọdún 3 sẹ́yìn. ọdún 3 sẹ́yìn. bẹ́ẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀. ìgbà tí dádì mi máa ń ẹ̀dítì àwọn fíìmù tó máa ń ṣe mí náà wò pé ń jẹ́ kí mi náà lè ṣerú nǹkan báyìí pé mo á béèrè lọ́wọ́ dádì pé dádì mi ṣé mi náà lè máa ṣe àwọn nǹkan yìí kọ́wọn èèyàn náà máa rí pé ọmọ yìí náà òun náà múra sí láti máa ṣe àwọn fíìmù kan tí ó wá gbé mi débẹ̀ láti máa ṣe fíìmù. Estage, 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 estage. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn torí pé dádì ẹ jẹ́ film editor kí lorúkọ dádì ẹ. Àrẹ̀mú Kàbírù film editor fún àwọn Nollywood Yorùbá ìwọ náà ti di Nollywood star nìyẹn ìràwọ̀ òṣèré adúpẹ́ fọ́lọ́run fíìmù tó wá lẹ ṣe yìí tó jẹ́ tiẹ̀ yìí ṣé ó ti jáde àbí bó la ti ń rí wò báyìí. kò tí ì jáde iṣẹ́ ṣì ń bẹ lórí ẹ̀ tí ò tí ì parẹ́ so tó bá dẹ̀ ti jáde ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ẹ tẹ̀tẹ̀ gbọ́dọ̀ wò ni torí pé ẹ̀kọ́ ó wà ń bẹ̀ kẹ́yìn òbí wa kẹ́ lè tọ́ àwọn ọmọdé bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ̀kọ́ wà ń bẹ̀ juvenile ní táìtù fíìmù yẹn. bẹ́ẹ̀ni. kárí láì ṣé olórúkọ tó máa ń jẹ́ inú fíìmù. bẹ́ẹ̀ni. kí olórúkọ tó máa ń jẹ́ táwọn èèyàn mọ̀ ẹ́ sí. bíi pẹ̀lú mi mo dẹ̀ ti lórúkọ mi gangan. ó ti lórúkọ ẹ̀ gangan nínú fíìmù. bẹ́ẹ̀ni. exchange ní táìtù fíìmù yẹn àwọn àgbà òṣèré wo ló ti bá ṣe fíìmù papọ̀ rí. bíi Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá. Ìfẹ́dayọ̀ Rufai. Níyì Johnson. Ìyá Rainbow. Màmá Rainbow ẹ ti jọ ṣe fíìmù rí. bẹ́ẹ̀ni. àti tatún ni. Bàbá Adérùpọ̀ kọ àbí. Abẹ́ni Bàdẹ́rà. Pẹ̀lú Bímbọ́ Ọ̀ṣìn. ó ti gbìyànjú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o kí o lámọ̀ràn kan fáwọn àwọn èwe bíi tiẹ̀ báyìí. àmọ̀ràn mi fún ọmọ kéékèèké ni pé kó má tijú fún ẹ̀bùn wọn láti lo ẹ̀bùn wọn. kó má tijú láti lo ẹ̀bùn wọn. gẹ́gẹ́ bí mi náà ṣe tijú láti lo ẹ̀bùn tèmi náà. kí àwọn òbí náà kó máa ran àwọn ọmọ lọ́wọ́ láti lè máa lo ẹ̀bùn wọn. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí dádì tèmi náà ṣe ràn mí náà lọ́wọ́ láti lo ẹ̀bùn tèmi náà. kárí ó dáa inú mi dùn láti ní ẹ lórí ètò yìí akọni wa nìwọ náà nìyẹn
torí pé abala tá a wà yìí abala akọni ni a sì tún lè pè ní abala iṣẹ́ ajé rẹ òwò rẹ yóò gbé ọ débi gíga o tó o ṣe gan ni. Ọlákúnlé Fásùgbà ló kọ mi á fàyọ̀ pàdé nígbà míì. Ọlátọ́ ìrọ̀rùn ti dé ẹ wá bá wa yọ̀ ẹ bá wa jó iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà Narrates ṣe pé kí á wá jẹ́ Narrates ni o. Yorùbá Gidi TV. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dídúró. Yorùbá Gidi TV.